Jésù tẹ̀síwájú nínú òwe àfúrúgbìn. Tí wọ́n mọ̀ wí lórí 13 ibẹ̀ ni òwe àfúrúgbìn à nínú ìrere ti Matthew. Ó dẹ̀ sọ nípa kékeré kókó rájọpọ̀ lọ́dọ̀ rẹ̀, ó bẹ̀rẹ̀ sí sọ nípa ìjọba Ọlọ́run, ṣùgbọ́n torí pé ó mọ̀wé rákẹ́ lébẹ̀ kó jẹ́ pé sọ̀rọ̀ ìjọba ọ̀run kàn wá sí ṣọ́ọ̀ṣì, kàn wá síbi ìsọjí olòmórì ọmọlé fẹ́ bí, olòmórì ọ̀yàlé wá, olòmórì kọ́tẹ́ alọ́kọ lè bá sí ṣọ́ọ̀ṣì, olòmórì kọ́tẹ́ alẹ́ ó ká làlùyọ lè bá síbi ìsọjí. Oní Jésù bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lówe bí òwe bí ọgbọ́n náà ni. Ọ̀ní bá jọ́ lọ́gbọ́n á mú ọ̀rọ̀ òwe Jésù Kristi àdìmú àṣìṣẹ́ lé orí rẹ̀. Lónìí o ẹsẹ̀ ìkeje ni mẹ́ẹ̀yà. Ikọ́ ti fúrúgbìn ní lọ ìdẹ́ ẹ̀ bọ́ sáàárín ègún. Àkòrí ọ̀rọ̀ mi lónìí lèyí ni. Dẹ́ ẹ̀ bọ́ sáàárín ègún nínú irúgbìn kàfúrúgbìn, kọbẹ̀ sí dà, kọbẹ̀ sí gbìn, kọbẹ̀ sí gbẹ̀ẹ́ká. Ègún igún ni o. Ègún faṣọ ní í ya. Ègún náà ó yóò ṣe ni léṣe. Ègún ó yóò fún ni pa. Ègún ó yóò gbẹ̀jẹ̀ lọ́ra ọni. Ọ̀nìyàn mẹ́gún ń ṣeré. Ọ̀nìyàn kan yóò wí fẹ́ ṣeré gélé kẹ́yà ṣubú kẹ́ ṣubú lé ègún. Irú ọ̀nì bá a ṣe ọ̀rá rẹ̀ léṣe. Kí ègún túmọ̀ sí nínú ọ̀rọ̀ òwe kí Jésù pa. Ìdẹ́ yóò bọ́ sáàárín ègún nínú irúgbìn ni. Èyí ni wípé ó bọ́ sáàárín bí kò jẹ́ pé irúgbìn ni yóò yè. Atẹ́gùn aráyè fẹ́ sí. Òrùn aráyè pa. Kẹ́bà yóò a jẹun, kẹ́bà yóò a dàgbà, kẹ́bà yóò a ga sí, kẹ́bà yóò a sanra sí. Àṣẹ̀wá àṣẹ̀bọ̀. Ègún ni gan fúnra ara ẹ̀ torí pé òun fúnra ara ẹ̀ ègún gánran kọ́ nìní. Ajákun bẹ̀rẹ̀ sí a fún irúgbìn ni. A bẹ̀rẹ̀ sí a fún títí ká mú fún pa. Ọlọ́run mọ̀ Jésù mọ̀ jẹ́ fún ayé rẹ̀ pa ọ́. Ègún ni ó túmọ̀ sí ìyàn ayé ìsinsìn. Chaos of this world ní èdè òyìnbó kò pé kété ohun àdá, kété àníyàn, kété ohun kan yẹn wá, kété ohun kan yẹn nílò, àtẹ̀yíkẹ́ nílò, kété ohun kan jẹ́ pé ọmọ ènìyàn kó jọ, kó mọ́ra nínú ayé líbe. Ó gan lè gún. Oní ìjọ́lòmúrì gbọ́rọ̀ ìjọba Ọlọ́run lágbọ́ yè. Orí ìjọ́lòmúrì mọ́kàn rẹ̀ sọ̀nà tìjọba Ọlọ́run. Àwọn bá gba ọ̀rọ̀ náà bá pásítọ̀, àwọn bá ṣe okò wí ní báyìí ṣùgbọ́n àti jẹ́ náà ní bá ọmọ nílé ìwé, àkọ́lé, ààrẹ mọ́tò. Àwọn bá kọ kété ẹ̀ṣẹ̀ òní sílẹ̀, àwọn bá mọ̀dé bọ́ ń gba rìbá mọ̀, ṣùgbọ́n àkọ̀yàn tí a ṣe sí. Ègún ó fún ọ̀rọ̀ Ọlọ́run, ó fún ipa nínú ayé ìrakọ̀bá gbọ́. Lọ́ọ̀tọ́ ọgbọ́n ọkàn bí èyí ni ọkàn kò jẹ́ pé gba irúgbìn sáàárín ègún ni. Irú ọkàn bí èyí ni ọkàn ni ó gbọ́rọ̀ Ọlọ́run èṣe kẹ́ ẹ gbọ́. Ó yọ àwa mọ́tò rẹ̀ á lọ kí a gbọ́ lórí rédíò. Àwọn kan láìkí àwọn fẹ́ràn ọ̀rọ̀ Ọlọ́run kan ń sọ ni. A kàn bá ń yí sókè. A kì í dírẹ́bà ọkọ̀ ni kí yí sókè àbí òun fúnra rẹ̀ kí gbé sókè. Lọ́ọ̀tọ́ ó gbàgbọ́, ó gba ìránṣẹ́ Ọlọ́run kẹ́ wàásù ni gan, ó gbàgbọ́. Ó ní ìránṣẹ́ Ọlọ́run kan jẹ́ pé òun gan ti sàlẹ̀ sàkọ́yàn láàyò. Àyàn gan ló fẹ́ yà gbọ́. Ìrànlẹ́ sọ ẹ̀tọ́ lọ́ẹ̀tọ́, wàásù ìrere, wàásù ìwà mímọ́, wàásù òtítọ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, irú ọdẹ bá gbọ́ ṣùgbọ́n àárín ègún gbígbà kan yẹn kéṣò kẹ́ pa òun nìkan pa sínú ajá díàfò. Uwo làpò ni o. Àmọ̀mọ̀ ju òní àsíbẹ̀, àmọ̀mọ̀ ju òní àsíbẹ̀, àmọ̀mọ̀ ju òní àsíbẹ̀. Ọ̀rọ̀ ìrere kan gbọ́ ni òye. Ọ̀rọ̀ ìrere kan gbọ́ ni ó nínú dídùn sí. Ọ̀rọ̀ ìrere kan gbọ́ ni ọ̀tẹ̀ ilé. Kán bá wí aago 7 náà ń ṣe wàásù ni o. Àwọn gbọ́dọ̀ délé o lè sáyà lọ kan sáyà lọ ká wa mọ́tò kan sáyà lọ. Àwọn fẹ́ yà gbọ́ ọ̀rọ̀ wàásù ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ dàbí irúgbìn kan jẹ́ pé ó bọ́ sáàárín ègún ni. Ṣùgbọ́n kọ̀ọ̀yàn bá gbọ́ ọ̀rọ̀ rere bí èyí ni ìyẹn kò jọ bí ègún. Ó yóò fún ọ̀rọ̀ nípa nínú rẹ̀.
wọ́n ti máyè rẹ̀ kí Jésù ṣùgbọ́n àárín àwé ó jẹ́ pé ẹ̀yọ̀ ràn án lọ ibẹ̀ ló ti dúró sí ìhà àwé nì á dàbí ìgúnka fún ọ̀pá ìwọ máyè rẹ̀ kí Jésù wé ẹ̀ṣin kété ògbà kọ́ yẹ kọ́ yà á ní ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n kété ògbà lọ fẹ́ lọ sí ibi kílọ̀bù ibi kílọ̀bù kò jẹ́ pé wé létẹ̀rẹ́ o wé Coca-Cola lọ àmúlébẹ̀ wé ẹlẹ́rìndòdò lọ àmúlébẹ̀ ṣùgbọ́n ìhà àwé rẹ̀ lébẹ̀ èèyàn gan fúnra lábá ṣètò àwọn àgbọ́mọ ya kó bọ́ ẹ̀ kọ́ ti máyè òkè Jésù àjà kan dán o àkàn bá gbọ́mọ á lónìí kàn gbọ́mọ á lọ́la èṣù náà ṣojú rẹ pé ọdún rẹwà gan ayọ̀ǹgẹ̀ gédélé yìí ó yóò lò yí amọ́ra àlùpàkọ́dẹ̀ lọ́ọ̀yà sílé o irú ẹgbẹ́kẹ́gbẹ́ bẹ́ẹ̀ yìí ni àjà kan fún ọ̀rọ̀ ni àjà kan fún pa torí pé ẹ̀yà rẹ̀ sọ̀tọ̀ kò láàrin ìyẹn ègún kété wọn ayé àádáadáa kété wọn ni àjẹ àkọlé ara mọ́tò kété wọn là kó láyà olòmúrì òṣèlú là kó láyà ká kó lórí ju pé ojúṣe pé wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè rere kọ̀ọ̀kan yà tẹ̀ ká kó dìbò kọ́ ní kókó ọ̀nì tẹ́ lọ́rùn abọ́ yípadé aká ayípadé aká ó dẹ̀ mọ̀ pé ìpàdé kò yí ní ìlú gbàmúrìn gan-an ó yóò kó bá wọn olòmúrì orin àjò nípa okòwò èyí kọ̀yàn mọ́ ṣòwò èyí kọ̀yàn mọ́ jèrè èyí kọ̀yàn yọlẹ̀ bíbélì mọ́ọ́sí kọ̀yàn yọlẹ̀ rámùrá kẹ̀dẹ̀ àrètí magic pé wọ́n á lé ó ọlọ́run kó tẹ́ mọ́ọ́sí ká ṣiṣẹ́ ṣùgbọ́n lùgbàmúrìn ìyẹn okòwò múrìn kó jẹ́ pé lẹ́tọ́ kó yóò fa jìbìtì kó yóò fa wàhálà kó yóò fa bí ìfàyàwọ́ kó yóò fa kó jẹ́ pé kọ̀yàn àtàwọn kó jẹ́ pé ìjọba lọ sí kò fi dè irú ọ̀nì bá káàtì wí káàtì fọ̀ kétí wọn kó yí káàdì ajá kó fún ọ̀rọ̀ ìrere ọ̀rọ̀ ìgbàlà kan tí gbà ní ajá kó fún pa ajá kó yọ ìjọba ọ̀run ayọ́kùn nínú ọkàn rẹ̀ ṣé irúgbìn kọ́ gbọ́ lónìí bá ọ̀rọ̀ ìrere kọ́ gbọ́ lónìí bá ṣé àárín ègún níyì ọ̀nà ọkàn rẹ̀ àbí o mú kétí ègún kó yí ọ káàdì wọ́n fà ń tú kọ́ ọ̀rọ̀ ọ̀run ráàyè kéré ibi jòkó sínú ọkàn rẹ̀ gbọ́ o kó ṣàtúnṣe ìrìndí nìkan lọ́run mú pòwé sí ọ lónìí ojú ọlọ́rùkọ mi ọmọ àbálábí tán mo ju irúgbìn ọ̀rọ̀ ìrere kọ́ gbọ́ mo jù dó sáré ègún torí pé lẹ́yìn òrẹ́yìn ẹ̀gún á fún pa ẹ̀gún á ṣe ọ́ léṣe ire o.